jáde bó ìwà ẹ̀jẹ̀ ọ̀daràn wà lára rẹ̀ wá tún padà wá ìwọ ló máa wá àwa ló máa bá. Ilé bá rò ó nílé ayé mi. Pẹ̀lú mo bí báyìí ni màá bí mọ́ mi sí. Mo tún bí wọn náà tán. Mi ò lè tọ́. Bísí, mi ẹ bá mọ̀ pé olóyún. In fact, mo wà surprised. Anyways, ọmọ ẹ̀ tó wà lọ́wọ́ àbúrò ẹ̀. Ó ṣe máa bẹ́ẹ̀ take care. Mo am very sure of that. Mo rẹ̀ sọ̀rọ̀ báyìí. Wọ́n ní màá ṣe bí ìyá ò lè dàbí ìyá láéláé. Mo bímọ ẹnìkan tún gbọ́ ọmọ tán lójú ẹ̀mí mi. Láì ṣe pé mo ti kú. Ọlọ́run, ó dẹjọ́. Mi ṣàṣẹ. Má jẹ́ kí n bá ọmọ tí mo bí ní irú òpó yìí láéláé. Láéláé kò lè bá ṣẹlẹ̀. Má ṣe kún bí báyìí bí báyìí kì í ṣe lè tèmi. Mi ò pa yẹn náà mi ò dẹ̀ jáde. Ó ṣú ọmọ kún bí báyìí o. O dẹ̀ rojọ́ fọ́lọ́ àbẹ̀wò lẹ́jọ́ orí burúkú. Láìsí ò ṣe é. Kí ló ṣe tẹ́ máa ṣe bí lórí burúkú náà? Ẹ wà náà wẹ̀ tún lè ronú. Kí ló ṣẹlẹ̀? Olóòtú mi láà. Kí ẹ máa dùn ó máa bọ́ lórí burúkú ni wọ́n bá mi sùn lọ. Máa dùn ó. Yóò fún. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rẹ̀ ni tásọ̀pá rẹ̀ ni ọmọ ẹlẹ́wọ̀n. Àbókí ọmọ mi. Báyìí ìyá obìnrin sí kó àrílò ṣẹlẹ̀. O tiẹ̀ ti ṣe dáadáa báyìí. Má wàá sùn mi. Má sùn mi o. Má jẹ́ kó jó.
ọmọ mi ológo tí ó ṣe ológogoro ọmọ oyè tí ó ṣe ọmọ olè mi ò gbọ́ kú ẹ̀ ó ti jàgbá bó dẹ̀ ṣe wọlé ẹ̀ kò sí ọlọ́pàá tó máa tẹ̀lé wọlé tó bá pé wáwọn lè pè lọ níbo lábẹ́tẹ̀ yìí máa fi yan ọkọ. wàhálà ìwọ ló máa pa. ojú tó lé ojú tó tó ojú tó lé ojú tó tó ojú tó lé ojú tó tó ojú tó lé ojú tó tó. ìfún ẹ̀gbọ́n because twenty rántí àti bí 15 years ló ti wá ń dànù every time tó bá lọ fẹ́ lọ wò yẹ́ ẹlẹ́wọ̀n ó máa ń bá mi inú jẹ́ gan but how I feel pé kí n kọ́ tẹ̀lé ẹ lọ́lọ́jọ́ kan kí lọ wò wọ́n. ilé ló bí mi sí ọmọ ẹlẹ́wọ̀n ni mi kí ni wọ́n fẹ́ ṣe ṣé wọ́n tí mo lè ṣe sí mi àmọ́ ọ̀kọ̀ọ̀kan ló máa ń dùn mí kí ìgbàgbọ́ kí ẹ kò fún ọ. nígbà tó lè ṣẹlẹ̀ kò sẹ́wọ̀n ṣe ti lọ báyìí nìyẹn. sọmọ pé mo tún wá nǹkan kan wá sí mi brace sọmọ pé káríyá yẹn wà láàyè ó wà ní ìgboro ó ṣe é ṣe kó má bàa wà ní bolo. kí ló ṣẹlẹ̀ wá tí o lè wà pẹ̀lú ìjọba wá tí o lè wà pẹ̀lú ìjọba. kí ló fẹ́ ṣe. àwọn kiri máa yé ni. tó gbádùn ẹ̀yìn òṣìṣẹ́ ọ̀dọ́ yẹ́ ẹ̀ máa wà ní bólà. àbáláwo mo tiẹ̀ máa ń fìlì fún ọ̀gbọ́n máa ń méjì ní ẹ ọlọ́run you are my brotherhood. ó ṣì lọ. ọlọ́run. so ẹ wo ìrẹsà wọnú gbòòrò. oníṣègùn. ẹ̀rọ kí n máa ń pick pocket bí ẹ lọ ṣe bí mo ṣe máa ń ṣe àti pé kan mo ní 12 months kan ní. wá èlò ló fẹ́ tà. lórí ìdí ẹ ní sàn. tó bá tẹ̀ máa ta fún ẹ èlò ló fẹ́ rà. máa fún 15,000. ó yẹ kó pa ẹ. kò ní kí n ra gbá fún no ẹ. so lose oh lose na yeah lose na ṣe bó jí ni ṣe bó jí ni ó jí ni jọ̀ọ́sọ ìwọ ló lè tó lose. tó bá kí soli o fẹ́ ra 12,000 tó bá kí soli. ìyá ẹ lálejò wọn lọmọ yín wá kí yín. ọmọ mi. ẹ má bọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ ṣé. ẹ ra mà. ẹ ṣé ọ̀gá wẹ́dà. kò tọ́pẹ́. ọ̀dájú ló bí kú ọ̀dájú ló wá ọmọ ìyá ẹlẹ́wọ̀n. afa ọmọ 10 kilo gan ló ti yẹ ẹ máa gbé fún ẹ bẹ́ẹ̀ bí kò sọmọ dáadáa náà nìyẹn ó ti yẹ ẹ wà lọ bá fisman ilé fisman ló máa fún ẹ lówó ó ti yẹ wà á ṣeré. bọ̀ ẹ̀ wọ́n tẹ́ fún owó fún kẹ́mi wọn fún mi ló ṣẹlẹ̀ ó sì àná fún mi wá gbé. bísípà ó jẹ́ ìrànlọ́wọ́ aláyé mi ó máa fún ẹ ìwọ lọ bá. rárá mi ṣe bẹ́ẹ̀ yẹn rárá. aláyé èmi ò lóde fẹ́ fún ẹ mi wà fisman náà ni wà lọ bá ó ti yẹ. ẹ̀gbọ́n ara mi lè ṣe bẹ́ẹ̀ yẹn kí ló máa ṣe báyìí sí báyìí máa ṣe báyìí náà. kò sí kọ́ọ̀dé mi ló ṣe sí yẹn. bro. màmá yóò ó ṣà bàbá mi ó gentle. kí ló ń ṣẹlẹ̀ kí lẹ́yìn gbé. ìdán gangan. ọmọ ìyá mi kọ́ ní kò fẹ́ àwọn skin bíbá ẹja rẹ̀ mo kọ́ ní kó lọ bá fisman ní bàbá mi. owó písípà ń kọ́. wọ́n wà ní àmì. sí wàhálà. ìdán gangan ó ṣà ilẹ̀ fún un. ìyá ìṣá iṣẹ́ mélòó náà wá ti ṣe tán ń sùn tán ń rò màmá nìyẹn wọ́n ti lọ ṣá wọ́n ti lọ ọlọ́nkan ló ní kí n má lọ jágbe mọ́ wọn ẹ ra mà kí ló tún ṣe yín tẹ́ máa ń dá jókòó báyìí nsìn kí ló tún ṣẹlẹ̀ títí mo fi débi ẹ mọ̀ ẹ mú rònú ẹ mix ẹ mú oorun ẹ tún mú ẹ tún wá gbórí ládàá ń bí ẹ má máa ṣe báyìí wọ́n máa rò pé à ń fìyà jẹ yín àdé ń fìyà jẹ yín kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ tẹ̀tún wá dá dúró sí kọ́nà mi. ọ̀gá wọ́dà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì rí rò pé mo wà lẹ́wọ̀n. kí ló dé. mi ì rí rò rárá. níjọ́ tí máa rí rò pé mo ti wà lẹ́wọ̀n níjọ́ tí ọmọ mi wá wò mí lọ́gbà ẹ̀wọ̀n mo ní mo torí pé nǹkan ti ṣe mí. kò ti ṣe mí. ìrònú ilẹ̀ wa ń rò ń bí ìrònú yẹn wá dà nǹkan kan ẹ kàn ń jókòó ẹ kàn kẹ́ ń dákún ẹ̀ ti ara yín ni
cause gbogbo ìtẹ̀ ń ṣe bí n sìn kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwa kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba kò ní nǹkan kan ṣe pé èèyàn ká wá lọ mú báírò wọn á ní wọ́n fẹ́ kọ pé ẹ mú bọ́ta àbí kán reverse life imprisonment tán fún yín ẹ kọ́kọ́ yọ yẹn kù wọn lè kò sí nǹkan kan life yẹn náà ni life ń jẹ́ advice tèmi máa gbà yín rè ṣé wọn pé tẹ bá lọ sí ìkè sí bí n sìn another case ni o bẹ́ẹ̀ dẹ̀ ṣe wáyé tẹ bá fi lọ pẹ́rẹ́ ibi tán bá sin yín sí ṣé wọn pé ibẹ̀ náà á tún máa ṣẹ̀wọ̀n lọ bí a lè mọ̀ so fún díẹ̀ yìí ẹ má ronú Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ rí pé mi náà máa ń ṣọmọ dáadáa fún yín ẹ̀yin náà ṣáà ń rí so ẹ pẹ̀lẹ́ mo ti bá àwọn colleagues mi kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé a máa wá nǹkan ṣe fún yín nínú ọgbà ń sìn títí next week Friday lágbára Ọlọ́run àdé bẹ̀rẹ̀. wọ́n máa tú wa sílẹ̀. Imagination burúkú nìyẹn ẹ má rò kúrò ta ló fẹ́ tu yín tu yín nǹkan tẹ́mi fẹ́ organize fún gangan ni pé ká wá bí DJ tá máa gbé wá sí ọgbà ń bí ẹ ti understand so because àwọn nǹkan kan lọ́ǹtà náà ká dẹ̀ wọ́pọ̀ yẹ kẹ́yìn náà máa follow trend understand tẹ bá ń gbọ́ give me the baba share give me the moon rhino àwọn hype man ló máa ń sọ nísìnyí club understand so màá ní kàn organize ẹ so ẹ̀yin náà lè belong ẹ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ dìde ẹ wá lọ ṣiṣẹ́ ẹ jẹ́ help yín dìde gbogbo ẹkún yìí kò lè ṣe ẹ pẹ̀lẹ́ ẹ wá lọ ṣiṣẹ́ iṣẹ́ lóògùn bàtà yín rẹ̀ tó bá ti dọ̀la màá ní kọ́ má jẹ́ kẹ́ tètè wá sí ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ ẹgbà bí ebi nìkan gbà ẹgbà bẹ nígbà tó yẹ gbogbo yẹ fẹ́ lọ fún friends ẹgbà bí. Nigga, president is very funny. Wọ́n àwọn pocket kékeré máa pickpocket máa já báàgì gbà máa bá 500 ń bẹ̀ máa bá àwọn fóònù palasa ń bẹ̀ ó ti sú èmi o ẹ wá ẹ ti sú mi o fẹ́ lọ high level bí àwọn olè ńláńlá kí n máa gbé bò kọ́ máa wá mi kiri kọ́ máa ṣe wanted àwọn owó ọmọ yẹn káàkiri gbogbo àgbáyé irú àwọn olè bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́. tí bá máa gbọ́ ẹyẹ gbogbo olè kékeré tó ń jà ẹ kò tẹ́ ẹ lọ́rùn mọ́ olóògùn àrí 500 naira orin palasafo ọjọ́ tí ìyá ẹ ti rí 200,000 pẹ̀lú iPhone 12 ó sọ yẹ o nísìnyí ló wá sọ pé kò bí ẹ mọ́ ó fọ́lẹ́ kékèké ok jẹ́ ń gbé ẹni bẹ́ẹ̀ ṣọmọ pé tó bá jalè kékèké ẹ̀ tó bá mú ẹ̀ àwọn bá rescue ẹ̀ bọ́ tó bá lọ sómi ńlá tó bá mú ìyá ẹ̀ ó láṣẹ wọn ni. àjọ kí ló sọ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ọlọ́pọlọ tọmọ yẹn sọ ọ̀rọ̀ tó mọ́ gbọ́ dání tọmọ yẹn sọ ọ̀rọ̀ làákàyè tọmọ yẹn sọ ọmọ jókòó báyìí ó dẹ̀ sọ pé òun fẹ́ máa jalè jọ kí ló tún kù lẹ́yìn olè ó yẹ kó jẹ́ kí èmi àti ẹ̀ka jọ gbárùkù tí ká sọpọ́tì ẹ̀ pé olè tó fẹ́ jà yìí àṣelà ló máa ṣe. bọ̀ mo fẹ́ bí ẹni question ṣé tó fẹ́ máa jà. bí a lè tà. ṣòtìbọ̀ ó ní làákàyè ẹgbẹ́ ẹni tó fún ẹ ládvice ó ní lẹ́tà tún sọ nǹkan mi jẹ́ ń gbẹ́. jẹ́ kí gbé ẹ débẹ̀ tí o bá ti rẹ́dì mo ní bàbá kan lọ́wọ́ bàbá yẹn gbóná gan arọ ni ó gbóná gan.
káàbọ̀ kúrin. Kí lẹ fẹ́? Ìwọ gangan ló ní ìrànlọ́wọ́ mi. Kí ló wá dé tẹ́ ṣe jẹ́ méjì? Èmi gangan ni jagun. Èmi ni jagun lọ́mọdé. Bẹ́ẹ̀ sì ni òun ni jagun lágbà. Wo mi wò, kó tó rí mo ti rí, kó tó mọ̀ mo ti mọ̀. Èmi gangan lẹni tó ń wá bọ̀. Ọ̀dà náà. Ọ̀dà, ta ló fẹ́ kó ṣiṣẹ́ fún ẹ nínú àwa méjèèjì? Ẹ̀yin méjì ni. Èmi kan ṣoṣo yìí náà ni jagun lẹ́yọ̀kan. Wo kọ́nà jagun àwọn onúgbọ́ ìjọkùn ọ̀rọ̀ àwọ̀dàn máwo làwọn ejò láà adífá fún èrìgì àlọ́ tó lóhùn ó jogun obì tán wọ́n ní wo èrìgì àlọ́ kó o tó jogun obì tán ire gbogbo àdàwà ògìrìrì ire gbogbo àdàwà ibi tá a bá fi yọ̀ sí níyọ̀ ń ṣomi tiẹ̀ sí ògìrìrì. tá a bá bomi sórí abálẹ̀ wá ire gbogbo kàṣà ìwá wá lóde òní o torí ó ti bọ́yẹ̀ kú lọ lẹ́nu kó má ṣe dà inú bíbí ẹrú bẹ́ẹ̀ ní pẹ̀rú ẹ̀dọ̀ fùfù ọ̀fà ní pàwọ̀fà adífá fún òfùà ṣé bígbà tí ń bẹ láàrin ọ̀tá ayé wọ́n pẹ́ tí kú bá ṣe ẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀tọ̀ ni wọ́n yọ bí òfúá sí bárùn bá ṣe ẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀tọ̀ ni wọ́n yọ bí òfúá sí gbogbo aláwọ̀ mi bẹ́ẹ̀ ni kúpa ikú yẹ̀ lórí rẹ̀ lónìí ó dorí àwọn ọ̀tá ẹ báyìí o wọ́n òtún búrìbùrì kó bá wọn jójú ẹlẹ́yà ọmọ aráyé ò ní fẹ́ gbà fún wọn lóúnjẹ gbogbo gbàkígbà táyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà òtún bá wọn mọ̀ nira. láti òní lọ tí mo ti ṣe gbogbo eléyìí fún ẹ wò ó ibi tẹ́gbẹ́ rẹ bá ti ń bá wọn náwó òtún bá wọn nájú bẹ́ẹ̀ òjòjò ní ṣọwọ́ kí ìrànwọ́ máa nọjà kókó báyìí lára ta rẹ̀ ó máa le. igbó ńlámọdé mo gbóhùn alágógódé ọ̀dọ́ ńlámọdé mo gbóhùn àlùṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní kí ni wọ́n ṣe wọ́n náà wọ́n fi ṣẹ̀sí pẹ̀là wọ́n ní wọn kì í jẹun kájẹgbà á kì í jẹ̀gbíjẹ̀ kara wọn ó máa ní kó máa yà lọ́nà kó máa wo tiẹ̀ kó máa lọ ni o ohun tó máa pè nìyẹn o iye rẹ ò sì ní kú ọpọlọ rẹ ò ní dọ́bà gbogbo gbàkígbà tó bá ti ń dénú ayé ó máa làlùyọ ọkàn lọ ní gbẹmí gbọfẹ rí àwọn àgbà òkété wọn fọdún òkìtì ṣe yẹwù ìsálẹ́lẹ́ ní ibùgbé àfẹrẹ máa jọ kékeré tanítani lójú yẹrẹ àgbàtà wọn ní lọ́kọ̀ ìbàkẹ́ tí wọ́n fẹ́ yẹ fún fọláwù níjọ́ tí sẹ́wọ́n tó dùn wọn jẹ́ wọ́n ní tó bá lọ ẹ̀tẹ́ lọ́gbà bọ̀bẹ̀ akínlọ́bí kábínú funfun lẹ́nà níjẹ́ ká péjọ lẹ́pẹ̀lẹ́. You guys tell me that nǹkan tí èmi jẹ lójú àlá ó lè méjì jẹ ẹ sọ̀rọ̀ náà kí ni túmọ̀ eléyìí kí ni mí ni ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀. ìmùlẹ̀ lọ́pẹ́. ìmùlẹ̀. ìmùlẹ̀. Abárikolodo ìyá ń bẹ lẹ́wọ̀n ọ̀dájú ló bí kú ọ̀dájú ló wá ọmọ ìyá ẹ lẹ́wọ̀n.
tó fi gbé fẹ̀hún ìyá tó bí ni. Orúkọ lórí alájà ń yé ni. This is Tupac Olayinka. Láti ilẹ̀ ó máa ń dá ṣiṣẹ́ ni bí kò já fún gbà bí àwọn picking pocket àwọn ọmọ cut leg iṣẹ́ tó máa ń ṣe nìyẹn káwọn èèyàn kan tó wá join ẹ̀ láàrú nìkan. This is Dragon olórí burúkú ọmọ ni àti kékeré báyìí bí ọmọ 15 years old ló ti wà ní títì ló ti ń jalè ó yàrá rẹ̀ gan. This is Bullet. Ó wà fond of killing gan. Tí ó bá tí rí ẹ̀jẹ̀ báyìí ní òkè dùn, ó máa pààyàn ṣeré ni. Olórí burúkú. This is Marksman. Ẹ lè rí ojú ẹ̀. Tó bá wà lọ operation, ó máa lo mask. Tó bá wà ní aṣojúlẹ̀, báwo la ṣe fẹ́ dárò èrè mọ̀? Kò tó ń bọ́dún ẹ̀mí ni. Maskman. Pẹ̀lú bí ẹ̀ tí bọ̀bọ̀ ẹ̀ tí mò ń wo àtẹ̀yìnjú ẹ̀ ti bá rí ìyá ẹ̀ lẹ́kọ̀ọ́, Adam. Perfect. Mo trust ẹ fún ẹ. Anyways, guys, kí ni next step? Kí ni kọ́tà máa ṣe? That's the question. Hey guys, mo fẹ́ kẹ́ máa follow instruction tí máa là lẹ́ fún yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Tupac ni. Èmi ò kí ń ṣe olórí tó máa wà níwájú tó máa ní káwọn ọmọ wà lẹ́yìn. Olórí tó máa ní kẹ́ wà níwájú tí máa wà lẹ́yìn ni mí. Ó yẹ kẹ́ mọ̀ pé network ni mí. Gbogbo nǹkan ni mo rí. Olè ni mí. Olè níyà mi. Inú ẹ̀ ló bí mi sí. Inú ẹ̀wọ̀n dẹ̀ ni mo dàgbà sí. Kò sí nǹkan tó ń lọ tójú mi ò tó. Ṣàwárí táwọn ọlọ́pàá yẹn ètí ọ̀gẹ̀dẹ̀ lásán ni wọ́n. Wọn ò tó mi mú. Tó bá mú mi, ó wù mí ni. Mo fẹ́ padà sí ilé kí lórí ìyá mi nú ẹ̀wọ̀n. Wọn ò tó mi mú rárá. Ẹ̀yin ni kẹ́ má fọkọ̀. Ẹ fi rẹ̀. Àwọn náà mọ ọkọ̀ nígbà tó bá sọ fún wa pé network ní ẹ̀. Àmàlù! Kò sẹ́ni tó ń bẹ̀ jiyàn network ní àmọ̀ yẹn. Citizen. The citizen. Àtúmọ̀ pé inú ẹ̀wọ̀n lọ gbé ẹ sí, inú ẹ̀wọ̀n ló dàgbà sí. Àmọ́ pé mọ́mí ẹ wà nú ẹ̀wọ̀n everything àmọ̀ yẹn. So that makes you a first class citizen of the prison. You get citizen prison lòun. But àwa náà ní semi citizen làwa náà. You get tẹ́tọ́rọ̀ à ń wọnú ẹ̀wọ̀n à dẹ̀ ń jáde à ń wọlé à ń jáde bí ẹni tó wọ Canada tó ń jáde bẹ́ẹ̀ làwọn náà ṣe wọ ẹ̀wọ̀n. So gbogbo àjọ wa ni citizen meet semi citizen gbogbo wa kò sí problem kó máa lọ. Amaru that is what. Like mo ti ṣe investigation gan lórí nǹkan tẹ́ni kì í ṣe. Ṣé rí lé yẹn? Ṣé ká má tọ̀ra wa? Tá a bá wọ ọbẹ̀, a máa gbowó jáde. I am not talking about owó, cash, like owó tó ń dẹ́rù bòwó. Àwọn ìyá mi, owó wà. People get money. Like at the filler. Bẹ̀rù èèyàn o. Ṣé fẹ́ gbọ́? Drive-by mo fi wọlé síbẹ̀. Drive-by ni mo fi wọlé síbẹ̀. Just 200k. Mi gbọ́ rí. Kò mú mọ́lẹ̀ náà ni. Ó yá. Mo ti gba invitation wọnú ilé yẹn. Ibi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó wà nínú ilé yẹn gangan tó jẹ́ pé owó tó bá gbé jáde ń bẹ̀ yẹn níbi mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú ilé yẹn ó lè tó gbogbo àdúgbò kan
kọ́bọ̀ fún mi 25 years. Níbi tí owó yẹn kéré dé. In pounds. Pounds, not dollar. Pounds. Guys, iṣẹ́ ńlá ni. Ó ti yé yín. Ọdún wa ní security náà ó gbìyànjú. Àmọ́ kò wá ń ṣe wájú irú àwa yìí. Tupac is there. Ó pọ̀. So bóyá rí nìyẹn. One more thing. You go there and I'm a Blankota Feba. Sure. But the only thing you get at the and that is why I love you so much. But my like you can be a can't can spill blood. And that is why I love you so much. So the operation you can to my restricted you have a tasile. That's it. Tó bá ṣiṣẹ́ tó le jù sára. Babaláwo á sọ fún ẹ pé tẹ̀jẹ̀ lẹ̀. Tẹ̀jẹ̀ what's about tell. Nigga, stop now. No, they give him that level. Wetin you dey talk now? At the transact, so that you are successful, money don't drop, you dey tell me shit. Yes. Oh, better. The manga get paid 70-30 me, and I'm taking 70. You know that. Better. So send the woman ASAP. Ọmọ yóò dẹ̀ bá dùn. Ṣé tí máa ní kí n gbé súnmọ́ báyìí? Ṣé kò ní máa fi ìlà rẹ̀ bóyá àwọn pọ̀ ju owó iṣẹ́ wa rẹ̀? Dẹ̀ bá dùn. Hey babe, what's up now? So how you doing? Oh, dear, no one shake me. I mean, Arrow Safara now. Kí ló fẹ́? Okay, I just want to be a friend. Just friend? Yes, no string attached. Better. How you doing? 26. Okay. 34. Okay. 68. Okay. 47. Okay. Can I know your name? Mo fall. Like seriously. Dúró ọmọ wo leléyìí. Kò tiẹ̀ dúró kó bá mi sọ mí ṣe bèrè number tó yí fún mi. Okay, we'll talk the rest for WhatsApp now. Oh. Ẹja láwa ń jẹ, ẹja láwa ń jẹ. Bí ayọ̀ rẹ̀ lábàáyé. Ẹja láwa ń jẹ o, ẹja láwa ń jẹ àwọn fagbó. Ó tè. Báwo? Kí ló ń ṣe? Mo sáré ń ṣe ráìsì kékeré kan ní àlàyé. Tẹnu ẹ nìkan. Rárá o, principal náà ní kí n sáré bá wọn sí àlàyé. Principal? Bẹ́ẹ̀ ni sà. Ok, tó bá jẹ́ bẹ́ẹ̀, fi dé mi lẹ́ńbẹ́ o. Ọba! Wá! Kí ló ṣe? Táwọn ní gbogbo lẹ́yìn? Táwọn sáṣọ sí mi? Olórí burúkú ọmọ lọ́ngì yẹn ni mo dẹ̀ sọ fún gbé òfẹ́ sásọ síbẹ̀ o. Lọ́ngì? Àbíkọ́ fẹ́ dà fún lọ́ngì ni. Gbọ́dọ̀ wà! Olórí burúkú ara ẹ̀ wá ń sálẹ̀ bó láǹfẹ̀. Àbíkọ́ fẹ́ dà fún ni lọ́gbẹ́ fún mi. Lọ́ngì! Wá mi! Ṣọ́ọ̀ṣì èrè ni. Kí ni màá ti sọ fún yín? Mo sọ bẹ́ẹ̀ olórí burúkú rẹ̀ ni ṣọ́ọ̀ṣì èrè. Mo ti sọ fún yín kí ẹ máa sáṣọ síbi. Kó máa pẹ́ for like 2 days sísì mo ti rárá aṣọ yìí kó ṣaṣọ ṣẹ́yìn. Kọ́rin yẹn lọ́rẹ̀ mo àbí kò fẹ́ dá fún ẹ. Sáwọ́ kí ló ṣẹlẹ̀? Principal. Ta ni mo ti ń gbóhùn ẹ̀? Lọ àwọn ọmọ yẹn orí wọn pẹ́. Lọ́ngì. Kí ló wá fún? Kí ni gbogbo lẹ́yìn náà? Wọ́n kò ṣaṣọ wọ́n kò ṣa ṣe mo fẹ́ bí ẹ ẹlòmíì ò ní dúdú láì tàti ṣaṣọ sí mi. Lọ́ngì kí ló máa ṣe ẹ náà? Kí ló ṣe ẹ náà? Ọmọ kẹ́ni ti máa kún ẹ. Ẹni tí máa ń pẹ́ lọ́ngì kí ló ṣe tó ṣe bí ọgọ̀nà jáwé tó ṣe bí ọgọ̀nà olórí burúkú àmọ́ kí ló wà yìí. Ṣé báyìí ṣe inú bọ́lọ̀ ẹ̀? Lọ́ọ̀ká sọ fún mi jọ. Ẹ̀rọ mi inú payá o. Ẹnu ti kọ́ ọmọ ìṣúná bẹ́tẹ̀ yìí o. Ọmọ kí ló jẹ? Wọ́n yẹ ká ọmọ iṣẹ́ léṣe. Wọ́n tọ́ bẹ́ẹ̀. Ìwọ́de ló ń fa gbóyè, wọ́n máa ṣẹ́ léṣe. Principal, wọ́n lè parí.
Ọlọ́run kò yẹ dà. Má yẹ kó ṣẹlẹ̀ ṣe. Má fi mi ní pààyà. Wà jẹ́ ká ríra yẹn kó mo bá ọ sí. Ló ṣẹlẹ̀. Jẹ́ ká ríra. Má ṣe kó jóná o. Má ṣe kó jóná o. Sóyè ẹ̀ tí ó bá jiná kò lè jóná o. Má ṣe kó jóná o. Wọ́n ti ẹbí yẹn rè. Tí mo sọ fún ẹ. Kí ló ń sọ mi tí gbọ́ngàn tó ń sọ járe? Ló ṣẹlẹ̀. Tí bá jẹ́ níbẹ̀. Principal, èèyàn Sparrow náà ni. Aboki, mi ò gbádùn ọwọ́ tó ń lò fún mi o. Àlàyé kí ni mo tún ṣe? Kílé tó sanwó lé. Àlàyé gbọ́dọ̀ rẹ́rìn-ín. Èmi ti máa ti páàkì gírí mi sí bíbá mo lọ sọ́dọ̀ ìyá mi kìnnà mò ń gòdó nìyẹn ṣáàmù àlàyé. Sanwó lé o. Sanwó lé o. Má ṣe nọ́mà o. Ṣáàlè ìlú mọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀gá mi. Lọ́sọ̀rọ̀ ajé. Máyà kí tí wọ́n létí mọ́. Sanwó lé o. Mi ò ní fẹ́ ní báyìí sọ́mọ́. Àlàyé mi gbọ́ ẹ̀ tó ṣẹlẹ̀. Mo fẹ́ gbé ẹ débẹ̀. Gbé mi débẹ̀. O gbọ́kàn tó lọ ń gbòòrò sí i ni. So àìní fóònù láì jẹ́ ìyàgò. Àìsíta ó jẹ́ ìyàgò. Tàbátẹ̀ máa sọ wà ló kàwé. Ó kàwé wà mí báyìí. Ó ṣáàkì ó ń ṣàrin. Lóòótọ́ àjọ ń ṣàrin. Kò yẹ bòmí wà ń gbòòrò ju ẹ lọ. Àwọn mo kò wá nílé mo kò ṣí fóònù mi. Mo kò rí kàràgbà báyìí tọ́wọ́n ẹ gbéra báyìí. Tó gbéra báyìí. Ta lélẹ́yìí ló bá tọ́ ọmọ ẹlẹ́wọ̀n. Ọmọ ẹlẹ́wọ̀n. Ó ti di international. Ṣé kò ṣe ọmọ tó wà pẹ̀lú wa ń bì? Ó ti di world wide ọmọ yẹn ti gbéra. Ọ̀rọ̀ ẹ̀ lọ sọ kiri ń gbòòrò. Mo fọ́. Ó ti ṣe fíìmù. Mo fọ́ sára. Ó ṣe fíìmù. Wà ṣó ti ṣe fíìmù ni? Fíìmù báwo? Ó ti jalè. Ó ń jalè. Ó mọ̀ pé ọmọ yẹn máa ń sọ fún wa ní pé kò sí bí òun ṣe máa ṣe láyé yìí ó máa jalè. Tó bá dé jalè ó máa gbéra. Ọmọ yẹn ti gbéra. Ọmọ tó bá mi di iṣẹ́. Ó yé mi lẹ́nu. Ó yé mi lẹ́nu. So kí ni gbogbo lájú gbogbo ó ṣe kí ló ṣẹlẹ̀? Kókó bẹ̀ ni pé káwọn náà máa sùn lè. Kò yí ti kí òdi wọ́n tẹ̀dí. Olókìkí ló ń di wọ́n tẹ̀dí. Mo fi tọrọ láyé mi o. Ó yé mi lẹ́nu. Kọ́ máa wáyàn kiri báyìí ṣọ́wá kéré náà ayé ni. Ó yé mi lẹ́nu. Ó ti fẹ́ kó yé ni pé ogun táwa yóò pè wá. Kò yẹ à ń ṣàkì à ń ṣàrin kò sí kankan bẹ́ẹ̀ o. Òwú tàdé wàyí náà wọn délé ni ọ̀fẹ́ ká fáwọn lówó kí láàrin ìdìbò láyé gan ọmọ ya ẹ ká àgọ́ gbéra ẹ ká bọ́ sí gbòòrò. Ó yé mi ngbẹ́ ká sọ ibi ká sọ ọdún lókè kí ṣáwá wà ń bí ẹ̀yìn so àwọn èèyàn tó bá ti ń wá kọ́kọ́ máa lọ sẹ́yìn yẹn kọ́ máa ṣáwà kọ́ dẹ̀ máa bọ́ṣọ. àmọ́ ojúwe máa ń dẹ̀ láàmú tàbá dẹ̀ máa sọ̀sọ̀ ló kàwé wo má sùn lé tí mò ń sọ ni pé mẹ́rin ká sùn lé gbéra tí mò ń sọ ni pé ká má tẹ̀ka ká má gbé. ó ń yé mi lánàá. Abẹ tó sọ ọmọ gan-an. Ó ń yé mi lẹ́nu. Ọmọ oníjẹ́jì náà ń bá sọ̀rọ̀ àgbéra. Ó ṣàfẹ́ rán mi lẹ́wọ̀n. Ó lè ṣe wọ́n. Bí ṣe ń gbádùn tí mi fẹ́ lábì tí mi jẹ́ kí nǹkan mi yẹn kò tẹ́ ẹ lọ́rùn àbí. Ọmọ tí mò ń sọ yìí ọmọ kò ti gbéra. Ọmọ tó pé níbi tá a wà yìí. Ọmọ tó pé ń gbòòrò sí ni Tupac lọ pọ̀ ọmọ yẹn gbòòrò. Mo fọ́ bóyá ìjọsí Facebook rẹ̀. Ó ti yá wèrè bọ̀bọ̀ ẹ̀mí ò lè jẹ́ ká ṣé o máa gbé mi káwé má jẹ́ olọ yẹ lẹ́nu ó lè di láàárọ̀ là kí n gbé táìsì o. Ọmọ ìpẹ́ bá fún ẹ ọlọ́ngbọ́n ìpẹ́rú fún ẹ. ọmọ ẹlẹ́wọ̀n ojú tó lé ojú tó kó ojú tó lé ojú. Hello? DPO. Hello, sir. Listen and listen very carefully. The level at which the terrorism is going on in your jurisdiction is becoming alarming and has become a public debate. The state cannot hold it again. I am giving you the last warning. Call your boys to order and make sure that that lady is arrested within the next 7 days. Else, you will lose that your seat. I'm sorry, sir. Sir, mo promise pé very, very soon, ẹ máa gbọ́ positive and tangible result from me, sir. I promise, sir. Don't say all right, sir. You better do. Ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó. Ọmọ gbẹ́lẹ̀gbẹ́ ni a tó bíbí. Kí ló dé tó fi gbé bẹ̀rù ni a tó bí mi.
You guys should not tell me what I don't want to hear. I'm not sure continue if you're going for me. It's so for me. Where is your professionalism? It's so for me. Kí go ní nǹkan tá fi mọ̀ yín lọ́gá ọlọ́pàá. Oh, tẹ́yìn náà bá wà níwájú àwọn tó jẹ́ ọmọlẹ́yìn yín. Mama, proud to be a boss. Am I right? Bunch of fools. Hey, ṣó dùn gbọ́ létí. Ṣó máa ń fi èèyàn joyè àwòdì kó má lè gbádìí ẹ̀. Obìnrin ó wá ń terrorize ìlú ìyẹn pera ẹ̀ ní Tupac. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀dẹ̀ pera yín lọ́lọ́pàá. Honestly, kò sígbà tí mo rí ẹ̀yin méjèèjì tí mo bá sọ pé inú mi dùn irọ́ ni mo pa. Báwo lè ṣe fẹ́ kí n condone failure? Excuses upon excuses. What's the meaning of that? Now, listen and listen good. CP ti bínú. Wọ́n dẹ̀ ti ẹ̀dẹ̀mọ̀ táwọn bá ti bínú. Something is about to happen. Nǹkan tó wá fẹ́ ṣẹlẹ̀ yẹn mi ò lè sọ. Two of you or any one of you, ẹ fi ṣe yín ṣeré. Sir, I'm sorry. Don't tell me that. Sorry for yourself. You are sorry. Oh, tẹ́mi bá déwájú CP, kẹ́mi náà lọ káwọ́ gbẹ̀yìn bí ọmọ tó tọ̀ lé kí n máa sọ fún pé I'm sorry. Is that what you are telling me? Yes, I tell you, bí mo ṣe máa operate. Kọ́kọ́ dúró mẹ́yìn. Báwo ló ṣe operate? Ṣebí, don't tell me that. Are you not trained officers? Báwo ló ṣe operate? Ṣé operate bí Ọlọ́run ni? Okay, ìyẹn wà lápá ẹ̀, ó lè fò. Ọ̀ ṣé nǹkan tẹ́ ẹ sọ fún mi ni pé ó lágbára jùjọba lọ? Sir, no, kò sẹ́ni tó lágbára jùjọba lọ. Then why not working? Why are you not giving me result? We are working. Don't talk to me like that. Don't talk to me like that. Sir. Edebi, mo result wa, ó sọ fún mi pé you are working. How are you working? How do you want me to believe you? Now tell me, kí ni strategy, kí ni plan tẹ́ni? That's what I want to know, and I want result. Hello. Hi, Damsel. How are you? Kí ló ṣẹlẹ̀? No, I just called to check up on you and kí n béèrè fọ́jọ́ ọ̀dùnmọ́ wá sílé mi. Ṣé ó bímọ ni àbó ń ṣe kò mọ̀? Àbó ń ṣe ilé? Torí kò yé mi. No, now, I thought we are friends. Kò dìgbà tí bá ṣekun àbí tí bá ṣe ìnáwó or anything kó tó wá sílé ọ̀rẹ́ ẹ̀ now. I just want you to come and know where I'm living. Ó, Aláyé, èmi ò ráyè gbogbo eléyìí o. Mo busy ju gbogbo yẹn lọ. Kó tó bá fẹ́ sọ ni kó sọ. Mo mọ̀ busy, but o lè create time now. Kí n wá kí ẹ. Mo ti gbọ́, drop address ẹ sórí fún mi. Like, o fẹ́ wá sí ìbálẹ̀ mi àbí? Èní kọ̀. Drop address ẹ jọ̀ọ́. Okay. Mo máa send it. All right. Thank you. I will do that right away. What's the court? No matter what to realize. Like, I love this lady. Of course, in one action, but say, I'm not for one yard, you're going to face really over party straight. More than for money. Well, mo sense pé ohun wọlé mi pé ṣé kò jù báyìí náà lọ bí ó kéré or confined or something. Not bad. At least for a start ọmọkùnrin. Wà okay. Wà okay. At least for young guy bíi tiẹ̀. Well, you're right. Mo gbìyànjú ní àmì ìṣe mi. Try. Well, I call this place my palace. So let me now welcome you properly to my palace. Thank you. So, jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ pé
Could they honor invite me? I really appreciate you. You're welcome. So, àlejò mo gbà lẹ́yìn. Pè lọ́ọ̀ pé kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ mú. At least me that's entertaining. Kí ni wọ́n nílé tẹlifíṣàn yẹn lálejò? Ẹ̀nà wọ́n sọ̀rọ̀ bí polo oúnjẹ ń lò. Kí ló fẹ́ fi ṣe mí lálejò? Tí ẹ sọ kí ló nílé tó fẹ́ fi ṣe mí lálejò? Well, okay. Tó bá ní mi ò lóúnjẹ lé, you're right. Mi ò lóúnjẹ lé because you know bachelor lele. But anything you want to eat, mo máa sáré order now. Ayé ti jẹrà, man. I will just place an order and it will be here. Oúnjẹ pre-order. Mi ò kí ń jẹ oúnjẹ báyìí. Oúnjẹ wo ló máa ń jẹ? Oúnjẹ tó bá sè nílé. Oúnjẹ tí máa ń jẹ nìyẹn. Ẹ̀yin ò ṣe wàhálà náà, whatever, kò tó bá fẹ́ jẹ. Ó kọ́ ẹ̀ kó máa take time there because mo ṣe ṣe máa lọ sọ́jà ni. Màá get there, ni màá ṣe fún ẹ. So o lè sọ oúnjẹ bó ṣe wà. I'm a great cook. Ó máa dùn fẹ́ nìyẹn o. Má ṣe mi gbọ́. Ó máa dùn fẹ́ fáwọn tiẹ̀. Wọ́n máa gbádùn ẹ̀. Well, the father was talking about Dunfe, so that's a compliment. You're welcome. Babe, ó ń bọ ọmọ ìjẹ́. Ó ń bá ọmọ ìjẹ́ gan. 300,000 naira is too much for this girl. How much is 300,000? Ó pọ̀ ọwọ́ ló ń bàjẹ́. Kò 100,000 rí nàìjíríà àbúrò mi ni. Really? Yes, so they have fún 300,000 naira. That's too much. Kí ló fi ṣe? Báwo ló ṣe fẹ́ ná? That's too much. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ 50,000 lọ́wọ́ tiwọn náà, kí ló tó yẹ? Ẹ wo ìyàwó mi 50,000 mo bèrè lọ́wọ́ bọ̀dá mi yẹn gan. Kán tó fún mi. Ó lè lo oṣù méjì, oṣù mẹ́rin sí márùn-ún gan kán tó fún mi gbà mí. Ṣó wà okay? Ta ló ń sọ̀rọ̀ tó ń sọ mo lè ju bàtà fún ẹ, ṣó wà all right? No, did you say that? Take it easy. Sórí yẹn, ìwọ ló bàjẹ́ náà. Tẹ́kẹ́ mo ti fún 50,000 tó béèrè lọ́wọ́ mi ni. A ti béèrè mi láàrin oṣù kan, ó lè béèrè 50,000 lẹ́ẹ̀mẹrin. Ṣé èló ni mò ń make lóṣù? Kí n tó fún màmí, kí n tó fún dádì, kí n tó fún àwọn àbúrò mi tó kù. Ṣé ayé òun nìkan ni mo wá ni? I understand. Baby, calm down. Nǹkan tí màá ṣe lélẹ̀. Tó bá ti di next week, màá send 2 million s'account. Yes. No. Ìyàwó mi lẹ jẹ́. Àti ìlẹ̀ pé. 2 million naira. Ẹ lọ fi wá nǹkan ṣe. Yeah, 2 million. 2 million. Yeah. Are you up? No, get out. Sorry, orí ẹ ò pé ni. No, did you see that? Baby, calm down. Sorry, pé o ti ń fàrífín. Baby, calm down. How much is 2 million naira? But, babe, on a serious note, nǹkan tó ṣẹlẹ̀ náà mi ò like ẹ. What? I mean, we are lovers. Yeah? A dẹ̀ máa ń seek opinion ara tá a fẹ́ make decision. You did this without even telling me. Ó wá ń sọ ìgbà yìí, ó wá ń dàbí surprise fún mi. Báwo ló ṣe máa decide pé fún àbúrò mi lówó tó tẹ̀ ní kọ́kọ́ sọ fún mi? It does not make any sense. I will not do that to you. Baby, má bínú náà. Tí má sọ fún ẹ, ó ní jẹ́ kí n fún náà ni mo ṣe sọ fún ẹ. But even at that, ó ṣe ní láti sọ fún mi. Ṣorí mi sọ pé kó má ran àwọn àbúrò mi lábẹ́ kó má tọ́jú àwọn family mi. But this money is too much. Àwọn ọmọ yóò wà expose sí owó báyẹn. Tó bá fún 2 million sí owó tí kò ṣiṣẹ́ fún, ìnákúnà ló máa ná kò ní láti lọ́wọ́ ẹ̀. Ẹnu ẹ̀dẹ̀ máa ti fẹ̀. Tó bá di kó ná 2 million yẹn tó ń sìn, tẹ́ni bá fẹ̀, báwo ló ṣe fẹ́ meet up pẹ̀lú standard tó ti set fún? Àwọn àdìpé kó máa ṣàṣẹ́wó because she would want to meet up. Má worry, má take care. Ọmọ nǹkan tèmi bá ní pé kò ṣe. You see that 2 million naira? You send it to me. Wọ́n máa fún ní 50,000, 70,000 máa fún kélekèle tó bá ti ní ìdẹ̀bẹ̀. Or that would then feel bóyá mo lè máa kó lẹ̀ bóyá mo lè ná or something. You can put it in your account. Wàá kọ́ set aside pé 2 million yìí ló fẹ́ fún àbúrò mi. Wàá dẹ̀ máa fún ní 50, 70, 50 wá pọ̀ ju 100. Àwọn yóò mọ nǹkan tó ń fowó ṣe. Baby, mo ti gbọ́. It's fine. Babe,
Mi ò bóyá wà pẹ̀lú mi at all. No, I'm with you. Látà ọ̀tà tí wàá bí báyìí, ó kàn ń tẹ fóònù ṣáà ni. Oh, Mark, mo kàn sáré update mi. I'm with you. Tabasha ti ṣetán gba ilé lànà now. Of course. So I got you. All right. Kọ fún mi ní few minutes. Okay. Message to wọlé sir. Movement. Yes, sir. Tásán pàdé ni ọmọ ẹlẹ́wọ̀n. Ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó. Lójijì 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 lójijì. Lójijì lọ́wọ́lọ́wọ́. You're under arrest. Under arrest for what? Excuse me. Ikeduba. I'm alone. Ikeduba. I'm here alone. Stop lying. Òun dà. Mi ò parọ́, mi nìkan ni mo wà níbí báyìí. Ah. Are you sure? Yes, very sure. Ah. How come? Mo kàn choose láti lo cup méjì. Really? Yes. Okay. Stand up. Now. Move. No. It's not a target. Guys. Let's go. Come on, let's move. Let's move. How come? Are we still in power? I don't understand. I mean, are we still in power? I still do not understand. Are you okay? Very okay. Òjijì firi, olè kékeré la máa rí gbámú, olè jolè lọ, ẹja gbẹjà mi torítorí. Come on, take it easy. Kí ló dé? Calm down. Sorry, who are you? Tupac ló kọ mi. Ní àwọn ọlọ́pàá wá kiri. Olè ni mí. Bẹ́ẹ̀, inú iṣẹ́ olè ló bí mi sí. Olè níyá mi. Ọmọ ẹlẹ́wọ̀n ni mí. Inú ọ̀gbẹ̀wọ̀n ló bí mi sí. Àwọn bàbá mú mi léni. Ilé ńlá ni mo padà sí. Bó ṣe ń wò mí, mo lè ní láàrin ọ̀pọ̀ ènìyàn. Kọ́ má mọ̀ pé mi ni mo kọjá. Mo lè ní lánàá ni mo lóògùn. Bẹ́ẹ̀ ni, bó ti wá mọ̀ mí nìyẹn. Mo mọ̀ pé ó lè nífẹ̀ẹ́ mi. Jẹ́ kí wọ́n máa lọ. No, babe. You don't have to go. Why? I still love you. Love? Yes. Mo nífẹ̀ẹ́. What I have for you is genuine. Really? Yes. Lóòótọ́, ó strange sí mi bákanbákan nígbà tó sọ fún mi pé ó lè ní ẹ. But that does not affect the feelings I have for you. Mo gbà yẹn gẹ́gẹ́ bí àléébù ẹni. Nítorí kò sẹ́ni tí Ọlọ́run dá pẹ̀lú àléébù títẹ̀. I have mine. Oníkálukú dẹ̀ ló ní títí wọn lára. Dẹ́n pé òun jalè. Èèyàn ló lè. Yes, everybody pátápátá ló lè. Ṣáwọn ìjọba wa tó máa hádìí zero mọ́ zero ni wọn kì í ṣọlẹ̀ ni. Àbẹ́ni tó máa ń mú tẹ̀lú ní ìmú títí ẹ̀. Gbogbo èèyàn ló lè. Ẹni tí lè bá mú bá ní bàrà o. See, I love you. And nothing is ever going to change that. Èmi feel pé irú obìnrin bíi ti ẹni mo lè fẹ́. Because you are a brave woman. Akọni bíi ti tiẹ̀ gangan ni mo fẹ́ kó wà lẹ́yìn mi. And we never can say
Nothing is impossible. Change is the only constant thing. Ṣé kò ń ṣe pé òun rò pé mo lè fi ṣùgbọ́n Possibly. Kò lè possible. Mo sọ fún ẹ dáadáa, mo ní mo lè lọ́kùnrin sí. Mi ò lè fílẹ̀ láì. Well, mo agree pẹ̀lú ẹ. But still, change is still the only constant thing. I love you, and I will continue to love you till the end of time. It's a promise. Ogun agbọmọlẹ́mọ gàlégàlé. Ogun o, agbára ń bẹ. Agbára ń bẹ. Jaguda ó lè gbẹ́wìrì. Alágbára ń kígbe. I know, right? Well, mo love you, sir. Babe. There is something that I've been noticing about you. Mo ti rí kíní yẹn on like 4 or 5 different occasions. There's this white something that be possible tí máa ń rí nínú ṣòkòtò ẹ. I am curious. What is it working for? Baby. Even kò ṣàlùmọ́ fún ṣá. Jọ̀ọ́, ṣé yẹ kí n gbọ́ fún wa nípa ìyàwó mi fún máa ọ̀pá ẹ̀? Àmọ́ bó tẹ́ni tí n bá ṣe ọwọ́ mi kan tí máa bẹ̀rẹ̀. Àbò ní nǹkan tí wọ́n mú nípa mi. Like you practically know everything about me. Ọmọ kò sí ìgbọ̀n kan. But not this one. I'm curious. I want to know. Okay. Ṣé orí nǹkan tó ń bọ̀ ọ́? Ìgbìdọ̀ máa ń pọ̀ ní gbogbo ìgbà. Ìgbìdọ̀ máa ń fi lápò. Okay, tó bá wá happen pé kò wá sí lápò nǹkan, like bóyá o mistakes àbò gbàgbé or something. Ọjọ́ tí o bá sí lápò, ọjọ́ àwọn ọjọ́ bá pè fún mi. Kí ló dé ṣe ibẹ̀ lọ so okùn ẹ̀mí ẹ̀ mọ́ ni? Kò ń ṣe bẹ́ẹ̀ lọ fi ọkàn mẹ́rin sí, àmọ́ tí o bá sí lára mi, ọjọ́ yẹn bá dé ló máa jẹ. Sure. So you gbọ́dọ̀ máa fi sápò ní gbogbo ìgbà. Okay, ó ti yé mi. Má kó tẹ̀ àfi ó ní ìdàtí máa fi sápò náà lónìí jẹ́ kárí bá dé. Àmì o. Sápò náà ni. Bí a kò bẹ́ẹ̀ mi náà gẹ́tẹ̀ ọ̀pá. Babe. Yes, then. Má pẹ́ wọlé. You know I won't be there with you. Sure. And I want you to be safe always. Ṣé o ń bẹ̀rẹ̀? Of course, ẹ̀rù yìí láti bá mi now. Nothing. I'll be fine. I trust you. What is the matter? All right, darling. Love you. Yeah, I love you more. All right. All right, baby. Ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó. Ọmọ gbẹ́lẹ́gbẹ́ níyà tó bí mi. Kí ló dé tó fi gbé bẹ̀rù níyà tó bí mi. Ọ̀rẹ́ náà tẹ̀. Don't be funny. Tupac, you are under arrest. You do anyhow. You see anyhow? Down! Tupac down! Really? Tupac down! I'll shoot you down! Okay. Tupac, I am sorry that I disappointed you.
police officer ni mí, and these are my team. You are under arrest. Ṣó pé mi ò mọ̀ ẹ́ ni. Mo mọ̀ ẹ́ dáadáa ju bó ṣe mọ̀ rẹ̀ lọ. Ọjọ́ tí mo ti fi ojú mi kàn ẹ́, mo ti mọ owó èèyàn tó jẹ́. Bẹ́ẹ̀ ni, bí mo yẹ kúrò lọ́dọ̀ ẹ̀ sìn, mo mọ bó ṣe yan kan lápò mi. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Mo mọ̀ fẹ́ fún ẹ ní ránkì. Bẹ́ẹ̀ ni, ohun tó mímú. You know I love you so much. Ó yọ owó ẹ kúrò lára mi. Pẹ̀lú bá ṣe jọ ṣeré tó. Bá ṣe jọ gbádùn ara wa tó. I will continue loving you. I love you, fine. Ó dùn lọ́mọkùnrin. Ṣùgbọ́n ọjọ́ àtún àárí o. A máa pàdé. Arrest her. The game is over. Now. Guys, let's move. Move. Criminal. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rẹ̀ ni, tásọ̀gbà rẹ̀ ni. Ọmọ ẹlẹ́wọ̀n. Ojú tó lé ojú tó kó. Ojú tó lé ojú tó kó. Ojú tó lé ojú tó kó. Move. Má stubborn wèrè sọ́dọ̀ tèmi o. Èmi o, wọ́n mọ̀ fi mi ṣọ́ yín ni o. Ẹ̀yin idiot. Small yẹ. Má dá nípa, má bùtù ẹ o. Má bùtù ẹ o. Small jọ. Èmi tí mo stubborn. Subhanallah, mina shaitani rajim, auzubillahi mina shaitani rajim. Where's the key to the fucking car? I've not seen this key for this. You don't have what? What do you mean? If you touch my gun, I'll bust your head just now. You don't have? No. Baba, why me, sir? No, calm down. Let me talk to her. Don't have the key. Please, I honestly. Iṣẹ́ tó ṣú ọ̀fun mi. Mo mọ ṣẹ́ ìdẹ́bi pé má jalè tán máa tún fi lọ́mọ lọ́wọ́. Láyé tí mo wà yìí, ọmọ tí rábìtì tí ó bá jalè má lọ gbé sọnù ni. Ìyá ẹ̀ ọmọ mi ò tiẹ̀ gbọ́dọ̀ má jalè. Baba, one more time. Àjọkẹ́. Ẹ wo, màámi, ẹ fi gbogbo yẹn lẹ̀, ilé náà mo wá. Iṣẹ́ lè fẹ́ ẹnìkan lẹ̀ sí bíbá yìí náà. Ó jọra. Ọmọ dáadáa. Olúwa o. Àjọkẹ́. Àwọn òde ṣàánú torí olówó dẹ̀ fẹ́mi nìkan sínú ìyá yìí kí n máa jẹ́. Ìyá ewo. Ayé mi o. Màmá, mi rò pé mọ nǹkan tọ́mọ yìí ṣe tó fi débi. Ó kẹ́ rò pé ó wá fẹ́ máa bá yín jẹ ìyá tọ̀dọ̀ yín lọ. No o, ẹ̀yin sì ń jẹ tọ̀dọ̀ yín lọ. Òun náà ó fẹ́ máa jẹ tiẹ̀ báyìí ni. Wèrè lọ́mọ yìí yẹ o. Bàbá hardened criminal ayé ni bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Ó ya wèrè tó jẹ́ pé olóhùn 2-pack. Wèrè 2-pack. Ò bá jẹ shampoo, ò bá jẹ bígì, kọ́lọ̀ fọ̀rùn kẹ́wọn. Kí n ti wá pẹ̀lú yẹn? Ìjọba ló máa kọ́wọ́. So ó ti padà wálé báyìí. But ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. Ṣé báwo yẹn ṣe máa ń fogún lẹ̀ fọmọ yẹn? Wáyé tó ṣe jẹ́ pé wọ́n lè fọmọ tiyín? It's ridiculous though. Bẹ́ẹ̀ni náà sọ ó ní tọ́ ọmọ rẹ kó ba lè fọ́n sinmi. Tọ́ ọmọ yìí. Wẹ́ ọmọ tẹ bí sẹ́wọ̀n because àwa gbọ́ nù tán wọ́n lẹ́wọ̀n lẹ́bi sí. So mi àjọkẹ́ ẹ̀wọ̀n àbí kinní kan ni. Anyway, àwa máa bá yín tọ́ báyìí. Kò wá mí pé nítorí pé wà lẹ́wọ̀n wá lè tọ́ but I don't know. Kò mí pé wọ́n rí ti ẹ̀wọ̀n yẹn náà lè ṣiṣẹ́ but wá àwọn nǹkan kan wà tí mo fẹ́ fún ẹ ní warning. Mi ì fẹ́ family meeting o. Tí n bá rí tẹ bá ti ń ṣẹnu wúyẹ́wúyẹ́ àbẹ́ ìfiṣẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ṣe. Màmá ṣe pé mò ń wò ṣe fún yín látọjọ́ yìí. Anyway, màá ní kan ṣe ń jẹ ẹ. A ó lè sọ̀rọ̀ náà ẹjọ́ ẹ̀kọ́. Èmi nìyẹn o. Títí next week máa tẹ̀ ní kan separate. Ilé ṣàníwọ̀ máa lọ. Màá ní kan gbé yẹ padà sọ́ba. Dragon, kí la máa ṣe sọ̀rọ̀ CP àti DPO tó ń fún wa problem. Mask,
Ṣọ́ọ̀lù yẹ kó bẹ̀rẹ̀ irú dumb question bẹ́ẹ̀ you of all people. Ó bẹ̀rẹ̀ pé kí la máa ṣe sọ̀rọ̀ òun òkú. Tó tí mo bá sọ pé ṣé o mọ̀ pé DPO àti CPO ti kú already ni? They are dead men working. Listen, this is the plans. DPO yẹn la máa fi bẹ̀rẹ̀. Ó dẹ̀ ní 24 hours to go down. You understand? After killing the DPO, then we'll kill the CP. Ó dẹ̀ tún bẹ̀rẹ̀. I know. Yeah. Let it done. Ojú tó lé ojú tó kó, ojú tó lé ojú tó kó. Ọmọ gbẹ́lẹ́gbẹ́ níyà tó bí mi. Kí ló dé tó fi gbé bẹ̀rù níyà tó bí mi. Orúkọ ń ro ní alájà ń yé nìyàn o. Ọmọ ẹlẹ́wọ̀n Tupac. Afárí korodo. Adarí pọ́n. Báwọn ilé ṣe ń yìnbọn. Ṣé o lè jọ́ iṣẹ́ olè kíkọ́ ẹ mọ́ ṣe ń yìnbọn? Àwo ò ní láti yìnbọn mọ́ yín. Àmọ́ ẹ rántí sọ fún CP yín pé òun ló kàn. Òun ló kàn tá à sọ yẹn kú ni. Ó dàbí pé nǹkan ṣe yín lọ́pọlọ. You're mad. Over! Over! DPO is down! Surrender on junction! Make it snappy! ASAP! But why? But why? Ológo wà ń bẹ̀, púpọ̀ wà ń bẹ̀, wọ́n dẹ̀ pa DPO mọ́ ilé ojú ẹ̀rí ẹ̀kọ́ ṣe sí. Ọ̀gá, kó tẹ̀ sọ yìí kò easy báyẹn. Ẹ wo, ṣé ẹ̀rọ tá à ń sọ yìí kì í ṣeré rárá o. Ṣé àwọn guys àwọn méjì ni wọ́n? Man, wọ́n fẹ́ wá bí ìjì ni. Gbogbo tá àbọ̀ tá yẹn gan-an, ó lè dàbí omi ni o, ó kàn ń dànù. Oh, ní point. Na no get point. Ẹ try. Ẹ wà ń bẹ̀ wọ́n pa DPO wọn yín lára, ẹ rí nǹkan kan ṣe sí. I must confess to you guys, I am highly disappointed in you. Officers ni now should have done something. No. Kò yẹ kó sọ̀rọ̀ báyẹn rárá. Kò yẹ kó máa sọ̀rọ̀ báyẹn náà. Tó bá wà ń bẹ̀ ò lè ṣe ju bá ṣe ṣe lọ. I was shooting. Àwọn people yẹn dẹ̀ ń dá padà fún wa. Ṣòro bó rọrùn bẹ́ẹ̀ náà ni. Nǹkan tí mo expect ká ṣe ń sin ni pé bóyá ká wà nǹkan tá a bá máa ṣe sí. Adé ń gbàbí ẹni gbàgbọ́ ọtí. Sọ̀rọ̀ ló sọ yẹn ṣá. No, jọ. Tó bá jẹ́ bọ̀ dá ẹ̀ ló bá pa. Inú ẹ̀ máa dùn àbí? Kò yé mi fún un because wọ́n sọ pé ká re-strategize at this stage. Èèyàn táwa ń tẹ̀lé náà pa yẹn. Àwọn fún alára wa safe kò make sense kò tẹ́ ṣe o right. Ó yẹ kẹrí kọ̀ọ̀kan ṣe sí. Ó ń dùn mí. Guys. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ nù. Àwọn guys àdẹ̀ ń sọ yìí èèyàn ni wọ́n náà. Kò dẹ̀ sẹ́ni tó lágbára tó jọba. Let's try our possible best to arrest these guys and bring them to book. A gbọ́dọ̀ arrest wọn. Èèyàn kọ̀ọ̀kan tí ẹ lè wọlé about set of guys gan-an kan tí ẹ lè wọlé kàn tẹ̀lé pa DPO just like that now. Àwa gan-an are safe now. That is it. We must arrest these guys. À ń láti mú wọn ni o. Yes. À ń láti mú wọn ni. Èèyàn kan ò lè máa wọlé bẹ́ẹ̀ wá bá kó máa pa ọ̀gá tiwa. Ó ràn. Òun tiẹ̀ tún ní làákàyè. Bẹ́ẹ̀ kò tẹ́lẹ̀ yìí sọ yẹn tí ó dàbí ìgbà tó yẹ kó kàn jáwé lórí sókè tí wọ́n kálù wá tó yẹ. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rẹ̀ rí, kásọ̀pá rẹ̀ rí. Ọmọ ẹlẹ́wọ̀n. Ojú tó lé ojú tó kó. 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 Ìmúmúná tó bá ní ká mú làwa mú. Òjijì fìrí. Olè kékeré la máa rí gbámú. Olè jolè lọ. Ẹjẹ́ gbẹ́jà mi torítorí. Oògùn agọmọlẹ́wọ̀ gàlégàlé. Oògùn o. Agbára ń bẹ. Agbára ń bẹ. Jaguda ó lè gbẹ̀wì. Alọ́kọ́lọ́ ń kígbe. Kí ló rí? Ṣé ẹ rí bí CP ṣe ń bá wa sọ̀rọ̀ ni? I mean a well-trained police officer kó tó di CP. Ó ń bá wa sọ̀rọ̀, ó ń fọ́, ó ń wọ̀n lóhùn ẹ̀. You are very funny o. CP náà èèyàn ni now. CP náà fẹ́ kú. Now CP náà fẹ́ kú náà èèyàn ni. Oh, what is that? Okay, and again, okay. Ó bá ṣe pa DPO. Ṣé kó tó wá pa CP bẹ́ẹ̀ lójú ẹ̀mí wa ni? No, now. Ó wọlé bí atẹ́gùn. Wọ́n lè pa mọ́ wa lára. No.
ẹ̀jẹ̀ lọ́wọ́ ló fẹ́ ní ẹ̀ kò ní fẹ́ kú mẹ́. Guys, but with that, èmi láìdí àkọ́. Èmi fi hàn pé lady tún pàkà apprehend ni. Ká gbé súnmọ́, ká sọ fún pa ní ọ̀fà fún. Ká sọ fún pé kó bá apprehend àwọn guys yìí. Àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí. But ó fọ́nì gan-an. Àwọn guys là ń sọ̀rọ̀ pa yìí. Ṣáàjì yẹn máa ń jẹ fún ara wọn ni. Kò ní mú wọn lẹ̀. Okay. Tó bá wá rí bẹ́ẹ̀, irú idea tó sọ yẹn, èmi bá idea bọ̀ ibo la fẹ́ gbégbà, ọ̀nà wo la fẹ́ gbégbà tó fi fẹ́ yọrí sí rere. Àṣemáṣe wà, ó pọ̀. Ṣé rí ọ́fà tá a fẹ́ fún yẹn, àwọn ò ní sọ fún pàwọ́ làwa ní ọ́fà fún. Àwa máa béèrè pé kí lòun fẹ́ ká ṣe fún òun ni. It go work. Trust me. I don't think so. Well, anyway, tá a máa ṣe náà, a ti sọ fún CP. A máa tẹ́ndà ìsíwájú ẹ̀ tó bá gbà wọlé. Àwọn dẹ́bi lójú kó máa gbà. CP máa gbà. CP máa gbà. Ọ̀bọ yìí, ó máa ń sọ bẹ́ẹ̀ torí òpin gbà mí. Kágbé criminal kó wá help wa. No, even gan, tá a máa sọ fún CP gan, a máa ṣe meeting after meeting. Gbogbo meeting tá a bá fẹ́ ṣe náà, ó gbọ́dọ̀ yọrí sí rere because ìlọsíwájú là ń wá ní police force. I don't understand. Bẹ́ẹ̀ náà ni pé o máa dìbọn mú o máa gbọ̀n wọn níwájú bọ̀. Mo máa sọ ara ẹ̀ náà ni. Máa gbé bọ́n dání máa gbọ̀n. Tí bá gbé bọ́n dání tí máa ń gbọ̀n, ṣé kí n kú fún àwọn fámìlì mi ni? Ṣé bí kí n ti yìnbọn nìbọn wà fún? Ṣé ìgbà tí mo gbé dání ṣé mi yìn ni? Ṣé mi yìn? Ṣé bọ́ọ̀ ló sáyìn pé o fẹ́ ṣe ọlọ́pàá? Ẹ kí ló wá ṣe ọlọ́pàá fún? Ẹ dé o. Sá, a ní àjẹ́ kan tí a fẹ́ bá yín sọ ní sá. That's all right. I'm listening. Okay, sir. Lórí ọ̀rọ̀ lady criminal tó wà ní prison. Yeah. Ṣé mo pé àwọn gáàgẹ̀ ló pa DPO? Wọ́n ti wá ní night. Wọ́n máa fẹ́ pa CP tiwa. Over my dead body. Ẹgbọ́n Ọlọ́run kò lè rí bẹ́ẹ̀ sá. Amen. So ló jẹ́ kí èmi àtàwọn team mi ká ṣe meeting. Ipe So what is all this? Abi all the time? No, sir, no. Go straight to the point. Okay, sir. So pé ká ṣe as in ká fún lady yẹn ní amnesty. So that tó bá jáde, torí pé olè ló mọ ipa ẹsẹ̀ olè tọ̀. So a lè ráwọn olè. Shut up! Shut the hell! Sir! Are you a police officer? Yes, sir. You want to go and take directive from a criminal? I pity you. It's uncalled for. Now, ṣé ọlọ́pàá lágbára láti grant amnesty ni? It is only the state that can grant state pardon for criminals or sentence people. You are talking as if you don't go to the training college. Sorry, sir. Sorry for yourself. Listen and listen very carefully. Go and bring up your coins and look at how you can arrest all these criminals and these terrorists. Else, I will make a statement about your team. Sir! Now, ta ló ní idea yẹn? Talk. Will you shut up? Sir. If not for the death of the DPO, do I need to talk to you? Sorry, sir. Do you have that opportunity to come and talk in front of me? Sorry, sir. Go and think aloud and go out. Dragon. Ẹ̀jẹ̀ mi. Mass. Ṣé gbogbo àwọn tẹ́ ń sọ yẹn jẹ mí níwọ̀n? Kò lè ṣeé ṣe. Àti pé pàápàá, ṣé bí bákan náà lè ṣe mú mi? Kí ló mú wọn bẹ́ ṣe mú mi náà? Tupac. A mọ̀ pé bákan náà la ṣe mú ọ. Ọ̀pọ̀ ń ṣèyàn lábáwá bí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Ìwọ kan ṣe nǹkan táwa fẹ́. Gbogbo nǹkan tó wù tó wà lọ́kàn ẹ̀ tó fẹ́ káwa ṣe fún ẹ. A máa ṣe fún ẹ.
Just do what we ask of you, and that's it. Àti pé papa, mi ò bẹ́ẹ̀ mo sọ fún yín pé mo fọ́ níbi tí mo wà. Àbí mo sọ fún yín pé ó sùn mí. Ilé mi ni mo wà mí. Ẹ ti gbàgbé ni. Ó lè ní mí. Ọmọ ẹlẹ́wọ̀n dání mi. Tupac ló ń pè mí. Oh, Tupac. Kò sẹ́ni tí ò ní proud lórí iṣẹ́ tó bá ń ṣe. Nǹkan tó sọ yẹn inú mi dùn. But lórí ilẹ̀ táwa yìí, kò sẹ́ni tí tó bá fẹ́ tá à ní ṣe fún ẹ. Even kó má sí lórí ilẹ̀ yìí, a máa ṣe fún ẹ, just name it. Kò sí nǹkan kan tí mo fẹ́ tẹ̀lé ṣe fún mi. Ṣé o pẹ́ yín lẹ mú mi? Ṣé gbogbo yín wò pé ẹ tó mi mú ni? And why are you here then? Really? Báwo la ṣe mú ẹ? Kí ló fi já wa kọ́ la mú ẹ? Àwọn la mú ẹ náà. Tí a bá mú ẹ wò lè sí bí. Kò possible, àwọn la mú ẹ. Where is he? Where is he? Where is he? Where is he? Answer me! Where is he? Well, this is wonderful. This is wonderful. Ṣé bẹ́ẹ̀ sọ pé mú mi? Mo fọ́. Mi mọ̀. Tupac, calm down. Àwa kọ́ la mú ẹ, but a need ìrànlọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ni, ṣe fún wa. Tupac, what do you want? Nǹkan tí mo fẹ́ ẹ lè ṣe. Name it. Tó pé mo mọ̀ pé kò ṣeé ṣe fún yín. Bẹ́ẹ̀ni. Name it. Okay. Ẹ rántí dáadáa pé àti sísí ni ìyá mi ti wà nínú ọgbà ẹ̀wọ̀n. Ó bí mi sínú ọgbà ẹ̀wọ̀n yìí ni. Ẹ ti fẹ́ kí ìyá mi kú sínú ọgbà ẹ̀wọ̀n. Yìí ò lè possible. Ìdí yẹn kan ló gbé mi wá bá nínú ọgbà ẹ̀wọ̀n. So therefore, ẹ bá fẹ́ kí n ṣe ohun tẹ́ rán mi, ẹ ní láti release mi àti ìyá mi kúrò nínú. Yes. Kí ló sọ pé òun fẹ́ o? Actually, sir, ó jẹ́ kó yé wa wípé tá bá ti lè release ìyá òun kúrò ní prison, tá jẹ́ kí wọ́n gba freedom pé òun máa jẹ́ ká mọ̀ bá ṣe máa apprehend àwọn tó kù ẹ̀ sá. Ẹ̀dẹ̀ ń gbé yẹn bọ̀ lọ́dọ̀ mi. Ẹ̀dẹ̀ rò pé agbára ọlọ́pàá ká yẹn. I am asking you. You know you are talking about state pardon? Yes, sir. Ẹ̀dẹ̀ rò pé agbára ọlọ́pàá ká. Àwọn náà mọ̀ pé pension kò tó easy, but we just feel you can speak with the governor of the state and coupled with the fact that ọ̀rọ̀ ààbò ará ìlú bó ṣe jẹ́ wá lógún. And you think I can do it? With your influence, sir, I think you can do it, sir. Ta lè léyìí tó ń sọ̀rọ̀ jọ, ta lè fẹ́ bá sọ̀rọ̀? Hello, Dragon. Dragon ló ń sọ̀rọ̀, ta lè léyìí? Tupac ló ń sọ̀rọ̀. Wá. Whoever you are, ṣó gbọ́ mi, whoever you are, Tupac ẹyọ kan ní èmi mọ̀, kò dẹ̀ lè jẹ́wọ́. Ìyá yín ti dé o. Tupac, ìwọ ni, ta ló fún fóònù nínú ẹ̀wọ̀n? Irọ́ o, ó ti release ẹ̀, Tupac tó ti jáde. This is good.
So serious? Ibo ni gbogbo yín wà? Àwálé àwọn guys everybody were around. Àwálé. Ibo ni wọ́n wà báyìí? Ẹ má worry. Tí mo bá kọ́ yín lára lẹ́nu, màá kọ́ yín lára lọ́la. Okay, we are waiting. What happened? Hey! Kí ló ṣẹlẹ̀? Àtòkè mo ti ń gbáriwo ẹ̀. Good news. Tupac ti jáde. Mo náà ti release Tupac. Ṣàkọ́ ni, ọmọ Tupac ṣàkọ́. Sọ̀rọ̀ jàre kí ló ṣẹlẹ̀? Kí ló tó ń pariwo? Ó ti release Tupac. Ó ti kúrò nú ẹ̀wọ̀n, ó ti jáde. Bí ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí, ó ń bọ̀ nílé. Tí mo mọ̀ pé etí ẹ̀ tí yóò bá pariwo ní gbọ́ mi dáadáa. No. Tupac ti wá. Báyìí, ó ti ń bọ̀ nílé. Out. Tupac! Wèrè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ all over. Ìwé la máa ti bẹ̀rẹ̀ sí ba nǹkan jẹ́ báyìí ṣá. Ṣé wọ́n pé tí Tupac bá gbọ́ wípé a fẹ́ pa CP inú ẹ̀ máa dùn ṣá? Inú ẹ̀ máa dùn bàjẹ́. Inú ẹ̀ máa dùn bàjẹ́ bọ́dún kọ́kọ́ wàhálà máa wà. Ọmọ wàhálà tó máa wà. Ọmọ tí Tupac pàṣẹ ń ṣe tó bá dé bẹ́ẹ̀ yẹn òun ló máa fẹ́ pa CP. Ọ̀pọ̀ nígbà nítorí mi ni máa pa CP. Ló èmi mo fẹ́ pa. Ìwọ náà fẹ́ pa CP. Ẹ náà ó wà lẹ́mí mi gan. A máa pé bí mẹ́ta la fẹ́ pa CP. À á pín kú ẹ̀sọ́ náà mẹ́ta nìyẹn. Bíbá o. Àbóyá èèyàn kan máa lo acid fún tí acid bá ti pa tán èèyàn kan á lo bullet. The last person á fi ẹ̀ṣẹ̀ fọ́ orí ẹ̀. Màá lọ ẹ̀ṣẹ̀. Ṣé ìwọ ló bá lè ṣe? Màá lọ ẹ̀ṣẹ̀. Èmi kò sí èsì kò lè lò. Ó pọ̀. Tupac is back. Ẹ̀yin guys, ẹ gbàgbé mo miss yín. I don't miss you. Mo miss yín die. Àmọ́ nílé ńlá tí mo wà, mo ń dúró yín. Ẹ dalẹ̀ rú o. Ẹ ṣe bẹ́ẹ̀. You dey why? Ọmọ mi náà ni. Ọmọ mi lè parọ́ fún ẹ. Ṣé ìwé ìwà lé láì tá bá parí iṣẹ́ kan wá ní ọmọ I dey miss Tupac. I dey miss Tupac. Ó dà lọ ṣiṣẹ́ kan, mi lè parọ́ fún ẹ. Iṣẹ́ yẹn ti fẹ́ rújú. Mo kàn pé tí Tupac bá wà bí lásán. Ọmọ bọ̀dá padà sọ síìdù. Láàgò ké. Mo trust yín pa àṣẹrẹ́yìn ni. Àwọn ìwà kí tó gbàgbé mọ́ sí ń kọ́ ọ̀ṣọ́ wà pa. Màmá wà ń bẹ̀, ó wà lákọ̀ bíbọ̀. Ìjẹ́ jẹ́rìí. Bàbá nìyẹn. Bàbá ńlá nìyẹn o. Bẹ́ẹ̀ni, mo lè gbọ́ ìròyìn o. Mo gbàgbé ṣe pa DPO. Olórí burúkú ni. Ṣé bẹ́ẹ̀ gbọ́ sórí DPO yẹn? Olórí burúkú ni. Pípa tá a pa yẹn, àdẹ̀yìn lẹ́yìn ẹ̀. Don't even go there. Ṣọ̀pá tí báyìí ló ti ṣẹlẹ̀. Kí ni mo ṣe? Tupac, mo ní láti report your boyfriend. Mask kì í ṣọ́ ọ̀rẹ́ mi mọ́. Àmọ́ bí ìpàjọ wà ń di iṣẹ́ àjọ máa ṣàṣeyẹ ni. Ó fuck up now. You know say èmi gangan ni mo máa ń pààyàn. Mo wá wò pé ọ̀rẹ́ mi jẹ́ ń fún jẹ opportunity ó yá parí ẹ̀ kí n dẹ̀ pa tán. Ṣé wọn kó pátápátá ni? Ó dẹ̀ fún ní 5 bullets. Ókè orúkọ mi ni. Jẹ́ kí èmi náà tiẹ̀ ṣe ní double àbí kí n ṣe ní dozen. Mo ṣẹlẹ̀ kejì báyìí ó dẹ̀ ní ká retreat ká máa lọ. Ó dùn mí àti pé mi forgive ẹ o. Guy, mo fẹ́ kọ́ rí òkú ẹ̀ díẹ̀díẹ̀ ni wọ́n ṣáà lè sí skeleton. Ó ti yẹ. Tupac, I'm very happy pé o ti dé. Sori CP yẹn, I swear by God, CP yẹn máa dẹ́ ní ilẹ̀ ṣá. CP yẹn ṣá, CP yẹn, ó wá fún àwọn èèyàn prize. Pé tó bá ti mú àwa, àwọn máa ṣoore fún wọn. Àwọn máa sẹ́ni yẹn ṣé ìyọ̀rẹ́ kan mú afẹ́fẹ́ ni the CP dey whine me ọmọ wo killer within 12. Ṣé CP tó ti kú àbẹ̀wò bá ṣe sọ̀rọ̀ yóò ti kú ọ̀rọ̀ ẹ̀dí òun náà mọ̀ pé òun ti kú àtìgbà tí DPO ti kú ni CP mọ̀ pé I'm the next ó mọ̀ ọ̀hún bí ìyá ẹ̀dá. Ẹ̀yin guys orí ọ̀rọ̀ CP yẹn gangan ni. Mo sọ fún yín na no believe me mo ṣáà sọ fún yín mo ní tí Tupac bá jáde tó bá bá ọ̀rọ̀ CP tó wà ńlẹ̀ yìí gbogbo fọ́mátà àti múlẹ̀ máa kéré ẹ ṣáà ti gbọ́ òun ti wá with a better plan Tupac ń sìn ó máa dissect ó máa ṣàfihàn àtàlù nànà wo ní ṣe mo ń gbẹ̀jáde ọmọ tó ṣe ọ. Rárá o kò ń ṣe nǹkan tẹ o mo fẹ́ kẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ CP mi fẹ́ kẹ́ pamọ́. ẹ̀yin tó yẹ kẹ́ rẹ́rìn ẹ̀dẹ̀ ń lejú ó yẹ kẹ́ rẹ́rìn náà. Say na today you don't know Tupac. They take it serious. Ẹ̀yin tó yẹ kẹ́ máa rẹ́rìn ẹ̀dẹ̀ léjú pa. Ṣèfẹ́ lẹ̀ mọ́ Tupac tẹ́lẹ̀ gbó ní kọ́mẹ́ntì ní bó bá ṣẹ̀fẹ̀.
kó tó lọ sẹ́wọ̀n ṣé kò ń ṣẹ̀fẹ̀ fún wa bí ni o tún wá lọ sẹ́wọ̀n ṣé ìmọ̀ pé gbogbo ẹ̀wọ̀n tó wà ẹ̀ o máa ṣẹ̀fẹ̀ fún wọn bẹ́ẹ̀ náà ni láti survive ó ṣeré nìdá ẹ̀ ó gbọ́ ẹ̀jáde ẹ̀já kú bí 5 minutes yẹn rí pé super time ọ̀gọ́gọ́ máa jáde padà. mi ò ṣe comedy mi ò dẹ̀ ṣẹ̀fẹ̀ mi ò fẹ́ kẹ́ pa síbi àti pé pàápàá iṣẹ́ yìí mi ò fẹ́ ká ṣe mo fẹ́ ká kí lórí. ó dà gbórí ẹ̀ ò pé àbẹ́lẹ̀ yìí yà wèrè ó máa serious kẹ́ ó máa ló kó ṣe comedy mani. Jagan èmi màá ló ń bá wí èmi 2 pack. no ìwọ 4 pack ni wá fara burúkú balẹ̀ sofin gbọ́kànlẹ̀ dé láti ibìkan ni kó wá máa tún ọkọ tó máa ṣẹlẹ̀ fáwa nínú láìpẹ́ wa wá èèyàn ló wá dúró tó lò fi ń ké. ajé. àwọn tá a wà lẹ́yìn èrè. àkáyì. àwọn alájẹ́ kan ní ìnígboro. ọlọ́run. ọkùnrin mẹ́ta yóò kiri kan. torí bá mú àwọn ẹnikẹ́ni kò ṣọkùnrin mẹ́ta tó wà lẹ́yìn èrè. àti fún ẹgbẹ́ jáde. make you no whine up. you just shoot me. èmi. mas. ó sì dà á pù. èmi wọ́n yìnbọn sí. ó sì dà á pù ó yìnbọn sí dragon ni. ẹ ṣé tí nígbà wo bá jẹ́ nǹkan ṣó máa pa dragon ni. mo fọ́ o. ilé wá ní. ayé ọjà. bíbó oníṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ ọlọ́run. ó lọ́yà o. you no dey feel am. I smile for your face. blood dey this my face o I dey para. wá sórí ẹ̀ dàrú ni ó sọ pé ó yìnbọn fún ẹ tá ni wọ́ wá ṣètò ipò tí ń pèrè satellite ọmọ ọba everywhere you go àwa ni o ìwọ lọlé ńlá wọn sọ wọn ìpele kékeré làwa jókòó sí àwa gan ti ṣiṣẹ́ kọjá ibi tó wà tó bá ṣe bí olóṣì nǹkan máa ṣe yá ẹ. iye mi náà. ẹ̀ta ni ẹ wá ṣó jù mí lọ ni ṣó tó mi lọ́jọ́ orí ni ṣó kọ́ mi iṣẹ́ yìí ni ọmọ bá máa lu ẹ bá sọ̀rọ̀ máa lu. tó bá pín lórí burúkú nìyẹn èmi ló yín bọ̀ now listen to me 2 pack àbí kí ló ń pè é tó ń gbọ́ mi tó bá pẹ́ láti kúrò nílé yìí sí màá ní kọ́ lù ẹ̀ pàkọ́ tó rè pẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. ajé. màá ní kọ́ lù ẹ̀ wọ́n á tún rè pẹ́ wà á lóyún. wọ́n á lóyún. àbí wèrè yẹn. kò sí wàhálà ẹ máa délé. ibo ni bàbá rẹ fẹ́ wà. ẹ máa gbọ́. ta ló fẹ́ gbọ́. àti ìwọ àti boyfriend ẹ CP ẹ ní sóríire. àṣé this guy dey whine me ni. báwo ni ẹ lọ ṣé àṣọlọ fẹ́ CP ni ó wá padà wá ọ̀sẹ̀ ṣé this guy dey whine me ni. I don't know jare no vex na you dey vex. àwa no go vex. na say make you no vex how you dey. ṣé o fẹ́ ṣọ́ọ̀ṣì pẹ̀lú mi. má bínú jà. I go kiss CP today. ó yá. Dragon, for the fact that ipe ondọ̀bọ̀ sí mi mo fọ́ gan o mo fọ́ gidi àmọ́ jẹ́ kí n sọ fún ẹ Dragon next time I repeat tí bá máa wá síbí báyìí sọ fún àwọn boys next time máa fà yín lẹ́yìn. tí o máa gbogbo ọ̀rọ̀ tó sọ ń ṣe kò ń ṣẹjọ́ ẹ̀ mo wà lára àwọn tó kọ̀ ọ̀sẹ̀ mo dẹ̀ confess yes kò ń ṣẹjọ́ ẹ̀ náà èmi ni mo kọ̀ ọ̀sẹ̀ for the fact pé mo gbà láti wà lọ́ndà ẹ̀ ìwọ obìnrin lásánlàsàn let me give you 2 reasons ṣé o ń gbọ́ mi o mọ̀kàn tó ń ṣe ẹ́ 2 pack tá à ń pè é yẹn ló wo orí ẹ̀ ìwọ obìnrin lásánlàsàn tá a fún lórúkọ ọkùnrin 2 pack wàá bí ipò ti dàbí real 2 pack o ti arrive oníṣoríire secondly èèyàn bí wọ yìí obìnrin ní ẹ kárí kò ń ṣọlẹ̀ tó pàápọ̀ irú wọ̀nyí ẹ kò bẹ̀mí pé kí n fẹ́ ẹ ní báyìí náà wà á ti bímọ 3 fún mi ò ní ṣoríire àbí wèrè lélẹ́yìí wàá fatani lọ́pàá lọ́wọ́ àwa jẹ́ chicken tó máa fà lọ́pàá lọ́wọ́ ni wọ́n wá sílẹ̀ tẹ́mi ò ń pariwo owó àwa bá wa jà àti that is not enough every time wọ́n máa wọ́n máa ṣe lè ògbéjà wa ògbéyẹ̀ wa and so fucking what listen àti wọ́ àtọlọ́pàá ẹni tó bá wọ bí máa gbé gbogbo yín mi. èmi. ìwọ tí bá bí máa gbé ẹ mi. you dey joke. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. okay till then. mo bọ̀ I'm coming for you. tètè wá kó tètè dé tó bá possible gbọ́kadà kó fast ó ní ṣoríire á lè máa wọ́n nìyẹn all the time àjẹ́ mo wà lọ́dà ẹ̀ kọ́ tí kúrò ájú mi. ìyẹn èmi náà kúrò bí. èmi náà. ẹ ìwọ. kò sí wàhálà. àbí wèrè lélẹ̀ òwò ọdún lèmi wá sọ rubbish ayé ẹ̀ máa bàjẹ́ ni kò ń ṣẹ́jú ẹ̀ wọ́n tẹ́ ká máa pè é flower tá à ń pè 2 pack olófún ẹni mind wèrè. You are under arrest. Drop your weapon. And surrender yourself now. ṣé ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́
ọwọ́ mi máa rè ọlọ́pàá ó gọ̀ ìwọ tó lead wọn yẹn ó gọ̀ gan ìbọn owó na you get the dollars ṣé wọn la rọ́ọ̀bù ni tó ń jà fún owó olówó tó lówó gan báyọ̀ bá wà nù AC tó ń rest wọ́n wà nù oòrùn fẹ́ mólè sórí ìbọn lọ́wọ́ èmi ni èmi ò mú bọ̀dá ni o ìbọn mi inú àpò ló máa ń wà ṣọmọ wà ẹ̀ anytime tí bá mú bọ̀ jáde èèyàn gbọ́dọ̀ kú o ti understand I'm a very very careful robber ẹ wò yín náà yẹn ọlọ́pàá mélòó ní 1 2 3 4 5 6 tàbá wọn gbogbo ìbọn tá kó dání 346 bullets ló máa wà ń bẹ̀ sórí ọ máa ń ka bullets fẹ́ yìí ni ṣòro àwa wọn ń ka bullets fáwa o then waste yẹ. Hey! Don't play funny! You're under arrest! Shoot them! Hey! Wọ́n mi máa rí funfun nánà. Ọ̀gá, ibi àwọn pípú ìbò rẹ̀ wọ́n. No retreat! No surrender! Shoot! Ọwọ́ mi máa rí funfun nánà. Igbó ńlá ni mo dé mo gbóhùn alágógódé, ọ̀dọ́ ńlá ni mo dé mo gbóhùn àlùṣẹ̀kẹ̀rẹ̀, nítorí àpamọ́dé kankan dá tiẹ̀ kó má ṣe. Gbogbo ohun tí bá wílé ni ó dàṣẹ, ó yá ẹ̀yìn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Arrest them! Arrest them! Arrest them! Arrest them! Arrest them! Arrest them! Madam, ṣé ìbínú pé mo invite yẹn ṣe bí báyìí? I especially invite you to this place láti bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá. Àjọkẹ́, I believe you are now Àjọkẹ́ and not that Tupac. Yes, sir. That's good. Is that a promise? Yes, sir. Madam, look at your age when you were being imprisoned. Ẹbí ọmọ ìsinú ọgbà ẹ̀wọ̀n. Wọ́n dé bá yín tọ́jú ẹ̀. At the end of the day, ó tún wá bá yín lọ́gbà ẹ̀wọ̀n. Look at your lifespan in life. Ẹ wo iye ọdún tẹ́ ẹ ti lò lọ́gbà ẹ̀wọ̀n. I believe you should have had a plan for your own life. Gbogbo tàbí tó ti wá lọ yẹn, doing nothing, serving government. I am very sorry about it, but I want to thank God with you. I want to praise God with you for this state pardon. Kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ náà ló tún yín ajá ṣe. You are given that state pardon through your daughter. And for her to assist the state to apprehend the terrorists tí wọ́n dààmú àwọn àdúgbò kan, òun náà rí àǹfààní pé wọ́n yọ̀ǹda ẹ̀. I think you have to turn it in relief. There's still that opportunity. When there's life, there's hope. I feel for you because of your age, but I think by now you should have turned a new leaf. Thank you. Ìjọ tí mo ní bàjẹ́ bí mi ayé mi. Ọjọ́ tí mo fojú kan wọ́n mi padà lọ́wọ́. Ó wọ aṣọ ẹ̀wọ̀n tí mo wọ̀. Ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi jọ́nà. Ẹ ṣé sá. Mo sọ fún Ọlọ́run ní gbogbo ìgbà. Tí mo ti ń gbàdúrà pẹ̀lú mo sọ fún Ọlọ́run pé gbogbo ibi tí mo rí ní jọ́nà. Kí Ọlọ́run kó bá mi rí kó lórí ọmọ mi. Ọlọ́run kó bá mi pa ìgbóná rẹ̀. Ìgbà ìmọ̀ mi. Àṣìṣe ńlá ló jẹ́ fún mi lọ́jọ́ náà lọ́hùn tí mo sọ̀rọ̀ náà. Kábíyèsí Olódùmarè. That's all right, madam. I've said it. When there's life, there's still hope. My advice to you is this. Go and set up a foundation that will send it to the whole world
to the Africans that no to terrorism and cultism. And I want to assure you, the state is ready to assist you. I thank God for your life. It's an opportunity for the last time. My daughter, I think you have heard what I told madam. You are the only daughter that she say, this is my own baby. Support her for that foundation. Madam, that's all right. That's all right. I thank God for your life. You still have the opportunity to mix with people and use that experience to teach others that terrorism does not pay. My daughter, terrorism does not pay. ọmọ ẹlẹ́wọ̀n.